wọ́n kí ọwọ́ bòwò rẹ òwò tó ti fi ń bọ́ ẹgbẹgbẹ̀rún ènìyàn ó sàǹtì làálàá òun làágùn awo kálùmọ̀ wọ́n fún ẹ ní ipò kan ayé ní àwọn fẹ́ já ọbọ̀ pé ṣé ìwọ nìkan ló kù mí ìwọ nìkan tí wọ́n ní kò ní ṣaláì jà ọ́ lórí ọmọ ìjì tí wọ́n ní kò ní ṣaláì jà ọ́ lórí ọkọ ìjì tí wọ́n ní kò ní ṣaláì jà ọ́ lórí àlàáfíà rẹ ọ̀run dá dúró sọ pé ìwọ ìjì panumọ́ ìwọ ìjì tí wọ́n rán ní iṣẹ́ láti ká aṣọ kúrò lára mi ìwọ ìjì tí a ró nínú òkùnkùn láti fi ọmọ sámi lọ́gbẹ́ ẹni tí ò fún ayé mi ní ìsinmi ẹ̀mí mọ́ gba ìsinmi lára rẹ̀ àmín mo sọ fún ogun mẹ́wàá tí ń jà láìnírànlọ́wọ́ ogun kẹrin tí ń jà láìnírànlọ́wọ́ ní ìgbèkùn immediately ní Exodus chapter 1 nígbà tí ẹni tí ń ran Israẹli lọ́wọ́ tí wọ́n pè ní Joseph wọ́n ní bó ṣe kú and Joseph died tí n bá ka ibẹ̀ yẹn títí báyìí máa tún mi rí Joseph kú aláàánú Israẹli ó mà kú aláàánú rẹ̀ ò ní kú wọ́n ní ọba míì sì jẹ́ tí ò mọ Joseph wọ́n ló sì ṣe master plan ìgbèkùn fún wọn ó ní ẹ jẹ́ ká fi ọgbọ́n bá wọn lò ó ní ẹ jẹ́ ká fi wọ́n sínú ìgbèkùn láéláé wọ́n dẹ̀ wà ní ìgbèkùn yẹn for 30 years ìgbèkùn kò lọ́jọ́ ni ṣùgbọ́n Ọlọ́run ló tú wọn lẹ̀ àkọ́bí la fi gbà lọ́wọ́ wọn ní Exodus chapter 14 Olúwa ní kí wọ́n fi ẹ̀jẹ̀ sí àtàrí gbàlẹ̀ wọn wọ́n ní áńgẹ́lì apanirun sì kọjá lọ àkọ́bí kú lọ wọ́n ní lójú ẹsẹ̀ wọ́n ní Fáráò ní ẹ wá máa lọ lóru yìí òru yìí náà lẹ́ jáde kúrò nínú ilé mi ẹ ní gbé ìlú yìí mọ́ ètò ẹ̀ṣẹ̀ tó ẹjọ́ dọ̀là ọ̀làbó tálámọ̀ tí ó tún kú ẹ wá mọ̀ lọ àkòsí ilé kan wọ́n ní kò sí ilé kan tí ẹkún òtítà torí àwọn ọmọ Ísírẹ́lì ó ní Ísírẹ́lì ní àkọ́bí mi ó ní torí pé ìwọ gbé wọn dè ó dẹ̀ yarí pé wọn ní lọ èmi náà pa àkọ́bí tiẹ̀ náà ẹ gbọ́ o ẹni tó jókòó nú òkùnkùn tó ń fi ọmọ náà ọ lẹ́gbà tó ń fi ọmọ dà ọ láàmú tó ń fi àkọ́bí rẹ̀ dà ọ lójú mo rán òun jáde ìdà ìdájọ́ kó wọlé wọn. Ìgbèkúnlé, there is no bondage that is lenient. Bondage has no respect for your personality. Of a truth, ìgbèkùn ni kò wà ní ìgbèkùn kò má mọ̀ pé wà ní ìgbèkùn. Ta ló sọ fún mi pé ìyẹn jẹ́ consign fún mi? Kò jẹ́ consign. O tí marry ní age of 50, o ní kì í ṣe consign. O tí bímọ ní age of 45, o ní kì í ṣe consign. O jáde university òrìṣẹ́, o ní kì í ṣe consign pé wọ́n nìkan náà kọ́ ni. O ti di ọpọlọ. Ọpọlọ bí ẹ bá gbọ́pọ̀lọ sínú omi tí ẹ ń dáná sí inú omi yẹn, ọpọlọ á máa adjust kò ní bọ́tà. Ẹ ti gbé kaná o kò dé tọ yóò máa jọ́sìn alára ń gbà ara ń gbà ara ń gbà á dẹ̀ kù sí rẹ̀ ẹlòmíì ara ẹ̀ gbá ìyà burúkú. Bondage is when you are labouring for others and they are eating and they are not giving you. Wọ́n ní Ísírẹ́lì ló ń kọ́lé fún wọn ọ̀dẹ̀ ilé gbé mọ́ building house for Pharaoh working for Pharaoh wọ́n ní wọ́n rí nǹkan jẹ ìgbèkùn ni torí pé ìrànlọ́wọ́ omi ìrànlọ́wọ́ ti gbẹ lára wọn. That is why kò sí èèyàn kan tó lè bọ́ ní abẹ́ ìgbèkùn láìsí àánú láìsí ìrànlọ́wọ́ torí pé ìrànlọ́wọ́ gan ló ṣe wọnú ẹ̀. Ó kẹ́ ẹ dákọ̀ gbogbo ìgbèkùn tó wà tí ó ìrànlọ́wọ́ bá dé ṣé ń gbà tí ìrànlọ́wọ́ Mósè dé ṣé Ísírẹ́lì jáde inú ìgbèkùn. Eke he was the one confronting Pharaoh for their sake. Ẹ̀gbọ́n tó sọ fún wọn ní Exodus chapter 5 verse 1 and 2 ó ní ta lọ lọ́hùn tí ó gbà yín nínú ìgbèkùn tẹ bára yín ta lọ lọ́hùn Exodus chapter 5 ìgbà tá a dé chapter 7 Ọlọ́run wa ó rán Mósè padà sí ó ní màá sọ ọ́ di Ọlọ́run fún ṣé ó fẹ́ mọ̀ mí èmi àwa sọ ọ́ di Ọlọ́run fún ẹ̀sà ìgbèkùn ò ṣe é bọ́ àbí tí ìrànlọ́wọ́ bá dé ìgbèkùn tó ń já ọ yìí tó ń ná kàntán kò tó rí mi ìgbèkùn yẹn ìrànlọ́wọ́ ló lè gbé ilé jáde ìrànlọ́wọ́ wòlíì ló ń gbọ́ báyìí Ezekiel 37 gbogbo ẹni tó ṣàmì ní abẹ́ ìgbèkùn tó bára rẹ̀ tó mọ bó ti bọ́ òní ló jáde ìdínú láàárọ̀ èyí tó bá dé fàyè fún Jésù gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kàn dákàkiri gbogbo ẹ̀ ló lọ́jọ́ bọ́ bá kú ní ìsìn ọ̀run àpáàdì ló kàn bára rẹ̀ ó ṣe sọ pé kí Jésù wá ṣàánú rẹ̀ Ọlọ́run ni ó ní ọ̀nà àbáyọ nípasẹ̀ Jésù ẹni tó ti rán láti tú wàhálẹ̀ kó nu ìgbèkùn náà ó sì sọ pé Jésù Olúwa mo fi ayé mi fún ọ gba ọkàn mi là gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi fún mi ní ọkàn tuntun jẹ́ kí ayé mi kó wù ọ́ láti òní àmín mo rán ọ jáde bí wòlíì ohun tí o lélẹ́lẹ́ tí ọwọ́ rẹ ọba àánú gbé fún ọ Nàìjíríà kó wà lálàáfíà gbogbo ogun tó o jogún ní ọ̀dọ̀ àwọn òbí rẹ Olúwa jágbà lọ́wọ́ rẹ ó ò ní kú lọ́sàn-án gangan bẹ́ẹ̀ ló. àmì bàbá mi. mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. nítorí pé o yàn mí fẹ́. nítorí pé o yàn mí fẹ́. o yan àwọn ọmọ mi fẹ́. o yan àwọn ọmọ mi fẹ́. o yan ayé mi fẹ́. o yan ayé mi fẹ́. mo dúpẹ́ lọ́wọ́ rẹ. mo dúpẹ́ lọ́wọ́ rẹ. fún okun tó fún mi. fún okun tó fún mi. láti borí òkùnkùn. láti borí òkùnkùn. láti borí ọ̀tá. láti borí ọ̀tá. Olúwa dáríjì mi. Olúwa dáríjì mi. fún àìtètè kọ bí ara. fún àìtètè kọ bí ara. fún àwọn àmì pàtàkì tó fi hàn mí. fún àwọn àmì pàtàkì tó fi hàn mí. ìwọ ẹ̀mí atọpinpin. ìwọ ẹ̀mí atọpinpin. tó ń tọpinpin mi. tó ń tọpinpin mi. afọ́ lójú. afọ́ lójú. o tún ríran mọ́. o tún ríran mọ́. gbogbo agbára tó ń lé mi. gbogbo agbára tó ń lé mi. kúrò
kúrò níbi ìpinnu kúrò Ọlọ́run. níbi ìpinnu Ọlọ́run. gbogbo agbára tó ń lé àwọn ọmọ gbogbo mi agbára tó ń lé àwọn ọmọ kúrò mi níbi ìpinnu kúrò Olódùmarè. níbi ìpinnu Olódùmarè. ẹ ṣòfò dànù. ẹ ṣòfò dànù. ẹ̀mí ìgbé ayé mímọ́ ẹ̀mí ìgbé ayé mímọ́ àti ẹ̀mí ìwà mímọ́ àti ẹ̀mí ìwà mímọ́ máa bọ̀nú ayé máa mi. bọ̀nú ayé mi. máa bọ̀nú ayé mi. máa bọ̀nú ayé mi. gbogbo orí ọ̀fẹ́ gbogbo orí ọ̀fẹ́ láti ṣàwárí láti ṣàwárí ìpinnu rẹ ìpinnu rẹ fún ayé mi. fún ayé mi. ìní Ọlọ́run lèmi ń ṣe ìní o. Ọlọ́run ni èmi ń gbogbo ṣe. agbára tí a yàn gbogbo agbára tí a yàn láti mú ìràwọ̀ mi so. láti mú ìràwọ̀ mi so. ẹ ṣubú ẹ lulẹ̀. ṣubú lulẹ̀. ẹ ṣòfò dànù. ẹ ṣòfò dànù. agbára tí a gbìn sí àyíká agbára mi. tí a gbìn sí àyíká mi. agbára tí a gbìn sínú ìpìlẹ̀ mi. agbára tí a gbìn sínú ìpìlẹ̀ mi. láti yọ ọjọ́ iwájú mi lẹ́nu. láti yọ ọjọ́ iwájú mi lẹ́nu. ẹ túká pẹ̀lú iná. ẹ túká pẹ̀lú iná. ọjọ́ ayé mi. ọjọ́ ayé mi. ọjọ́ ayé àwọn ọmọ mi. ọjọ́ ayé àwọn ọmọ mi. tí wọ́n ti jí lọ tí nínú wọ́n ti ẹ̀mí. jí lọ nínú ẹ̀mí. nígbà tí a wà nínú oyún. nígbà tí a wà ní oyún. àánú gbà padà. àánú gbà padà. àánú gbà padà. àánú gbà padà. ìràwọ̀ àwọn ọmọ mi. ìràwọ̀ àwọn ọmọ mi. tí wọ́n jí lọ nínú oyún. tí wọ́n jí lọ nínú oyún. ẹ padà sí wọn lára. ẹ padà sí wọn lára. iná ẹ̀mí mímọ́. iná ẹ̀mí mímọ́. gbé pẹpẹ àdúrà mi ró. gbé pẹpẹ àdúrà mi ró. Olúwa Olúwa àṣẹ fún ìmọ́lẹ̀. àṣẹ fún ìmọ́lẹ̀. láti tàn sí òkùnkùn àyíká mi. àyíká mi. gbogbo àṣírí tó yẹ kí n mọ̀. gbogbo àṣírí tó yẹ kí n mọ̀. láti mú àyànmọ́ ṣẹ. láti mú àyànmọ́ ṣẹ. Ọlọ́run àánú tú fún mi. Ọlọ́run àánú tú fún mi. Olúwa dìde. Olúwa dìde. kí o sì gbé mi dìde. kí o sì gbé mi dìde. kí o sì gbé àwọn ọmọ mi kí o sì dìde. gbé àwọn ọmọ mi dìde. ní ọ̀sẹ̀ yìí. ní ọ̀sẹ̀ yìí. èmi yóò gbọ́ròyìn ayọ̀. èmi yóò gbọ́ròyìn ayọ̀. èmi yóò gbọ́ròyìn ayọ̀. èmi yóò gbọ́ròyìn ayọ̀. mo tú gbogbo àwọn tó wà nínú ìgbèkùn láyìíká mi sílẹ̀. mo tú gbogbo àwọn tó wà nínú ìgbèkùn láyìíká mi sílẹ̀. pẹ̀lú iná. pẹ̀lú iná. iná ẹ̀mí mímọ́. iná ẹ̀mí mímọ́. yí mi ká. yí mi ká. sọ mí di kò ṣeé mú. sọ mí di kò ṣeé mú. àmín. àmín. tí ìyá mi ṣe. ó yá fọ̀n fún mi. ó yá fọ̀n fún mi. ó yá dìde. ó yá dìde. ó yá fọ̀n fún mi. ó yá fọ̀n fún mi. fọ̀n fáwọn ọmọ mi. fọ̀n fáwọn ọmọ mi. fọ̀n fáwọn ọmọ mi. fọ̀n fáwọn ọmọ mi. èmi náà gba òróró. èmi náà gba òróró. láti ṣe rere. láti ṣe rere. fún àwọn aláìní. fún àwọn aláìní. fún àwọn tó ń sọkún. fún àwọn tó ń sọkún. ẹ ràn mí lọ́wọ́. ẹ ràn mí lọ́wọ́. láti jẹ́ ìbùkún. fún wọn. fún wọn. àmín. àmín. fún àlùyọ ńlá. àmín Jésù. nípa ìtọ́ni. àmín. sọ pé mo wọnú àlùyọ ńlá. mo wọnú àlùyọ ńlá. nípa ìtọ́ni. nípa ìtọ́ni. àwọn ọmọ mi wọnú àlùyọ ńlá. àwọn ọmọ mi wọnú àlùyọ ńlá. nípa ìtọ́ni. nípa ìtọ́ni. bí Pétérù ti wọnú àlùyọ ńlá. bí Pétérù ti wọnú àlùyọ ńlá. èmi náà. èmi náà. lónìí. lónìí. mo wọnú àlùyọ ńlá. mo wọnú àlùyọ ńlá. látòní lọ. látòní lọ. nípa àánú. nípa àánú. wọ́n kí ọwọ́ bò.